Oyin lọmọ Tiri mọ́ lára mọ́ gúnlé. Olúbàdàn ní fújì Tiri mọ́lẹ̀ ẹ̀kọ́ jẹ́ wọ́. Oyin lọmọ lára mọ́ gúnlé. Bọ́lákàdé Tiri mọ́lẹ̀ ẹ̀dọ́nsá. Olúbàdàn fújì Tiri mọ́lẹ̀ ẹ̀gúnlé o. Àti dé sí Nàìjíríà dẹ́pọ̀ ọ̀rà ogun lóyin lọ. Ìbàdàn fi oyin ìrà ìyọ́ lọ́pẹ́ gúnlé. Eré tèmi Tiri mọ́lẹ̀ ara mọ́ ọjọ́ yẹn. Odori ààrẹ o. Ria Entertainment. Ọdún aláyé láàá. Èèyàn dádì mi Banzo. Èèyàn mọ̀ ìyá wa náà bí Èjìbọ́lá Professor yára mi. Kò yọ kò kárẹ̀ èèyàn gbọ́n. Big brother kò yọ kò yọjọ́. Master of ceremony yẹn mọ̀ ṣe o. Sọ̀rọ̀sọ̀rọ̀ lórí àwọn lórí afẹ́fẹ́. Ẹni sì sọ alámúá lọ́la náà bí Tiri mọ́lẹ̀ ẹ̀gúnlé MC Gunners Mokia. Ajébórí Entertainment. Ajébórí Entertainment. Pẹ̀lú rí Entertainment o àwọn ọ̀nà ṣe yo welcome dance o Tiri lẹ́dà àgóyìnà. Ọmọ bàbá ẹ̀yà Alabi, ọmọ proprietor, ọmọ màdì jágùbúrà kúbúrẹ́ o. Tiri náírà ní Ìbàdàn, Olúyọ̀lé Tiri mọ́lẹ̀ ìtọ́sọ́ ọmọ proprietor Banzo. Ajébórí Entertainment pẹ̀lú rí Entertainment. Àwọn náà ṣe é tèmi. Ìbàdàn fi oyin ìrà ìyọ́ lọ́gbọ́n gúnlé. Ẹja máa jẹ́ lọ bẹ́ẹ̀ alámúá. Ìmọ́lẹ̀ oyin ìdá. Àrẹ̀mọ Kúkálẹ̀ number 1. Alánú mi o. Aládùúró tì mí ọmọ ṣeun. Àrẹ̀mọ Kúkálẹ̀ kò parí pò. Èèyàn tọpọ́n ti sún ní ìwọ̀n pé mọ̀ ṣe gan Big Brother. Mi ò ní wáyé tí èèlò lànà bí lágbára lọ. Tiri ní. Àlàmú ní. Tiri ní. Lẹ́dà ní. Èéfín náà sọ́mọ́lẹ̀ ó tó ń fẹ́ kó run síta o. Ọlọ́run ò gbà. Atlas o ìdè ti já. Ẹ mọ̀ èéfín dábọ̀ mọ́lẹ̀ o tó fẹ́ kó ro síta o. Ọlọ́run ò gbà Atlas o ìdè ti já. Ìbábí láì ohun tí ò dá kò ládà pé kò dá ní ẹni tí ò dá kò dá nìyẹn ẹ má jiyàn sí i. Bọ́lágàdé wọn níwọ̀n èèyàn ò dá ẹ lójò ló pa á ṣé tójò bá pa ni ṣó tún máa ń pa wà dànù lára ẹni ni. Èèyàn ní gbéraga ẹni pákéjì ni o ẹ bá jó máa ń gbé jẹ́ ń gbẹ́ rébété jẹ́ ń gbẹ́ díẹ̀ sí o lèrè ṣe nǹkan lọ́wọ́ ẹgbẹ́gi lèrè. Èèyàn ní gbéraga àlẹ́ yìí sọ pé pákéjì ni ẹ bá wá jó máa ń gbé jẹ́ ń gbẹ́ rébété jẹ́ ń tójú ẹ̀ ṣe o
lèrè ṣe nǹkan lọ́wọ́ agbẹ́gilé egun iná. Kóyó bí oníjọra mi lójú. Fẹ́mi ni mo tó. Báyìí o, báyìí o. Èmi ni mo dà báyìí o, Elédùà. Ọmọ tí mo rí ẹni mo rí mi o. Kókún rege kí n má ṣe fẹsẹ̀ sílẹ̀ kí n má fẹnu kọ́. Ọmọ bá a sí, ọmọ bá a so, mi ò ní jọra mi lójú. Fẹ́mi ni mo tó báyìí o, báyìí o. Èmi ni mo dà báyìí o. Elédùà. Ọmọ tí mo rí ẹni mo rí mi o. Kókún rege kí n má ṣe fẹsẹ̀ sílẹ̀ kí n má fẹnu kọ́. Bọ́lá fi dí mi lámùrè gẹ́lẹ́dà mi. Màmá jẹ́ tẹnugbó bí ọwọ́ bí àsọ̀rọ̀ sọ́mọ́tò tó jẹ́ pé àsọtún ọ̀rọ̀ tó sọ ló sọ tẹ́. Dí mi lámùrè ẹlẹ́dà mi jọ. Màmá jẹ́ Tẹnugbó bí ọwọ́ bí àsọ̀rọ̀ sọ́mọ́tò tó jẹ́ pé àsọtún ọ̀rọ̀ tó sọ ló sọ tẹ́. Ẹ̀wọ̀n ẹ̀yin tèmi béèyàn bá ti mọ ọ̀rọ̀ sọ́la sọ jù ìsọkúsọ la máa sọ. Béèyàn bá ti mọ gan ṣe láṣẹ jùjọ ìṣekúṣe la máa ṣe la máa ṣe la máa ṣe. Láti ó béèyàn bá ti mọ gan ṣe láṣẹ jùjọ ìṣekúṣe la máa ṣe. Bọ́lágàdé káyé má gẹ̀yìn ìsinmi àlàmù báwo yín dààmú lá. Ìbínú ayé ọlọ́mọdérí ń tèmi. Ẹ mọ̀ káyé má fẹ́ mi kò máa padà lẹ́yìn mi. Ajébórí kò máa fẹ́ wá kò máa gbá. Ríà kò máa padà lẹ́yìn wa ògá mi àlàmù. Káyé má gẹ̀yìn ìsinmi àlàmù pọ́psì òyìn dààmú lá. Ìbínú ayé ọlọ́mọdérí ń tèmi. Ó yá. Ayé máa fẹ́ mi kó máa padà lẹ́yìn mi o. Kò máa fẹ́ mi kò máa gbá. Kó máa padà lẹ́yìn mi o. Kò máa fẹ́ mi kò máa gbá. Mo ní kó máa padà lẹ́yìn mi. Ríà káyé máa fẹ́ wá kò máa gbá. Àmì. Kó máa padà lẹ́yìn mi. Ajébórí ọkà yìí máa fẹ́ wá kò máa gbá. Kó máa padà lẹ́yìn mi. MC kòyó kò máa gbá. A ní kó máa padà lẹ́yìn mi. Àrẹ̀mọ nínú arẹ́gbò kò máa gbá. Àmì kò máa padà lẹ́yìn mi. Yóò máa mi o. Gbọ́lágàdé kí ló ń hapun báyìí? Kí lẹ ní mo tún ṣe báyìí? Kí lẹ fẹ́ kàn báyìí? Ọlọ́run ló dá mi báyìí. Báyìí náà ni o bàbá ṣègbèjà mi yín lọ. Kí ló wà fún báyìí? Kí lẹ ní mo tún ṣe báyìí? Kí lẹ fẹ́ kàn báyìí? Ọlọ́run ló dá mi báyìí. Báyìí náà ni bàbá ṣègbèjà mi. Àrẹ̀mọ arẹ́gbò wà mo ní kí ló ń hapun báyìí? Kí náà ni o tún ṣe báyìí? Kí náà fẹ́ kàn báyìí? Báyìí náà ni o bàbá ṣègbèjà mi yín lọ. Kí ló wà fún báyìí? Kí lẹ ní mo tún ṣe báyìí? Kí lẹ fẹ́ kàn báyìí? Ọlọ́run ló dá mi báyìí. Báyìí náà ni bàbá ṣègbèjà mi. Ẹ jọ̀wọ́ Àrẹ̀mọ arẹ́gbò ẹ mọ̀ ṣe aláàánú òní ẹ mọ̀ ṣe o. Aláàánú òní ẹ mọ̀ ṣe o. Ó máa lọ lábẹ́nú. Ẹ bá ń tọ́jú pọ́ǹpì láàárẹ̀ èpo. Ẹ bá ń tọ́jú ọgbọ́n ti sùn.
alámọ̀jẹ̀gán púpọ̀ lọ́dọ̀ mi ọjọ́ ká àrẹ̀mọ̀rẹ́pọ̀ nínú nọ́mbà wà ẹ ṣe ẹ kú náwó ọjọ́ sí nìbàdàn lólúyọ̀lé tí mo pe dádì mi Paso ọlọ́gbẹ́ proprietor ọmọ ìyàwó ànábì tí wọ́n hàn sán Ajíbọ́lá àwọn òwe Àlàbí àrẹ̀mọ àrẹ̀pọ̀ ọlọ́run tó ti ṣe yín báyìí kó má ṣe dáyín padà sẹ́yìn láéláé alùbáríkà ẹ̀mí gúngùn àlàáfíà lèmi tọrọ òtírí ìmọ̀lẹ́ aláàmúgúnlégúnlé. àrẹ̀mọ arẹ́pẹ̀ mọ̀ ṣe o alùbáríkà bí má ní sálàyé mòrè gbogbo gbà gbogbo tí n bá ń fẹ́ lẹ máa ń ṣe ọlọ́run ló rọrùn yín sírú wa torí irú àwa lọ́lọ́run ṣe pé ó lè yín lọ ẹ̀dẹ̀ fi ń tọ́jú wa àtàwọn tó kù dégbọ́n adúpẹ́ bẹ́ẹ̀ bá wá bí gbọmọ ẹ ní fojú sunkún nǹkan kan Àrẹ̀mọ àrèpọ̀ alámúlọ́lá ànábì aláàmúgúnlégúnlé. Àrẹ̀mọ kí náà tún sọ báyìí kí náà ní o tún ṣe báyìí kí náà fẹ́ kàn báyìí ọlọ́run ló dá ẹ báyìí báyìí náà ni o bàbá ṣe gbèjà rẹ ló bá tán. kí ló wà fún báyìí kí ló ní o tún ṣe báyìí kí ló fẹ́ kàn báyìí ọlọ́run ló dá mi báyìí. báyìí náà ni o bàbá ṣe gbèjà bàbá. Àrẹ̀mọ àrẹ̀pẹ̀ mọ̀ ṣe é. Kódà wọ́ọ̀sì. Ẹ bá tọ́jú bọ́bí láàrẹ̀ ègbò. Àrẹ̀mọ ni wọ́n gbé lọ́dọ̀ mi oṣù. Ó yá Àrẹ̀mọ lélẹ̀. Ó yá mo láwọn aláyé tí rí mọ́lẹ̀ àgbò mi náà ń gbá. Ọ̀dẹ kí n kọ́yán òrè tàwákéré. Bàbá rẹ̀ ní London. Ìpàṣẹ àríyá wọn máa ń débẹ̀ wọ́n á ná. Ọlọ́run ní tí rí ìmọ̀lẹ̀ ní kọ́ o. àlàyé tí rí mọ́lẹ̀ àgbègbè náà ń gbà. Lọ́ngbà. ọ̀dẹ kí n kọ́yán òrè tàwákéré. Àrẹ̀mọ àrèpọ̀ nọ́mbà wà. àríyá wọn máa débẹ̀ wọ́n ná. Àrẹ̀mọ àrèpọ̀ Ọlọ́run ní tí rí ìmọ̀lẹ̀ ní kọ́ o. Ó tí ò dá kó ládàgbé kò dá ní ẹni tí ò dá kò dá nìyẹn ẹ má jiyàn sí o. Ohun tí ó dá kó ládàgbé kò dá ní ohun ẹni tí ó dá kò dá nìyẹn ẹ má ti yan sí oyin lọ. Wọ́n ní ìwé èèyàn ò dáa ẹ lójó ló pa á ṣé tójó bá pa ni tó tún máa ń pa wá dànù lára ẹni o. Èèyàn ní gbéraga ẹni pákẹ́jì ni o. Ẹ bá jẹ́ máa ń gbé jẹ́ ń gbẹ́ rébété jẹ́ ń gbẹ́ díẹ̀ sí o. Èrè ṣe kọ́ lọ́wọ́ ẹgbẹ́ kí lè rè máa. Èèyàn ní gbéraga ẹni pákéjì ni o. Ẹ bá jẹ́ máa ń gbé jẹ́ ń gbẹ́ rébété jẹ́ ń gbẹ́ díẹ̀ sí o.
lèrè ṣe nǹkan lọ́wọ́ agbẹ́gilére náà. Tiri lẹ́dà yóò ní jọra mi lójú o. Èmi ni mo tó báyìí o. Báyìí o, èmi ni mo dá báyìí o. Elédùà ọmọ tí mo rí ẹni mo rí mi o. Kókún rege kí n má ṣe fẹsẹ̀ sílẹ̀ kí n má fẹnu kọ́. Èmi ni mo tó báyìí o. Báyìí o, èmi ni mo dá báyìí o. Elédùà ọmọ tí mo rí ẹni mo rí mi o. Kókún rege kí n má ṣe fẹsẹ̀ sílẹ̀ kí wọ́n fẹnu kọ́. Bíbí lámúre kẹlẹ́dẹ̀ àmì mọ́mà jẹ́ tẹnugbó bí ọwọ́ bí a sọ̀rọ̀ sọ́mọ́tò tó jẹ́ pé àsọtọ̀ ọ̀rọ̀ tó sọ ló sọ tẹ́. Ilẹ̀ bíbí lámúre kẹlẹ́dẹ̀ àmì mọ́mà jẹ́ tẹnugbó bí ọ̀rọ̀ bí a sọ̀rọ̀ sọ́mọ́tò tó jẹ́ pé àsọtọ̀ ọ̀rọ̀ tó sọ ló sọ tẹ́. Bẹ́ẹ̀ bá ti mọ ọ̀rọ̀ sọ lásọ̀jù. ìsọkúsọ làwọn sọ. Bẹ́ẹ̀ bá ti mọ ọ̀rọ̀ sọ lásọ̀jù sẹ́. ìsọkúsọ làwọn sọ. Ilẹ̀. Bẹ́ẹ̀ bá ti mọ nǹkan ṣe láṣejù. ìṣekúṣe làwọn ṣe. Ìyọ̀ǹda lọ́bẹ̀ ṣùgbọ́n tó bá pọ̀ lápọ̀jù yóò mọ̀ bẹ̀ jẹ́ o. Ara mi irú dá lórí kan àmọ́ tó bá pọ̀ lápọ̀jù ó máa ń dídá àlágán náà. Ìgbé ìpéjú làálàfẹ́lá tó bá kọjá àbẹ̀ ó ti di àṣejù nú o. Bẹ́ẹ̀ bá ti mọ̀ nǹkan ṣe láṣejù. ìṣekúṣe làwọn ṣe. Káyọ̀ má gòyìn ìsinmi àlàmú bá bóyìn ìdàgbọ́ la o. ìbínú ayé ọlọ́mọdérí tèmi o. ayé máa fẹ́ mi kó máa padà lẹ́yìn mi o. Ìmọ̀ kan bá fẹ́ mi kó máa padà lẹ́yìn o. Kó máa padà lẹ́yìn o. Bánà fi ìjọba. Ọmọ pro-price Alabi. Ìbànú fi ìmọ̀lẹ̀ sọ̀rọ̀ yé o. Ọ̀dọ̀ rí àná ọ̀rẹ́ o. Real lunch. Ibẹ̀ láwa ìmọ̀lẹ̀ tá a gbé jẹrẹ lọ. Eré tèmi, Àjẹmórí entertainment. In conjunction with Tiri entertainment. Àwọn náà jọ lérè ni. Welcome dance from South Africa. Ìbànú fi ìmọ̀ràn sọ̀rọ̀ fún wọn. Bẹ́ẹ̀ bá ti mọ̀ ọ̀rọ̀ sọ́lá sójú. ìsọkúsọ làwọn sọ. Ọlọ́pẹ́ akẹ́bàjẹ́ o. Ọlọ́pẹ́ Tiri mọ́lẹ̀ àlàmúdé gbẹ́pẹ́. Olúbàdàn nínú fújì sọ̀rọ̀ fún wọn. Àlàmú mi sọ̀lì ọ̀lẹ́ o.
ìbàdàn fi bọ́ọ̀lẹ̀ sọ̀rọ̀ fún wọn. àní káyọ̀ bá kẹ́yìn sí mi àlàmú bọ̀ sí ìlú ìbúlẹ̀. ìbínú ayé ọlọ́mọdé rí tèmi o. ayé bàbá mi kọ́ máa padà lẹ́yìn mi o. àmì kọ́ máa bẹ́ mi kọ́ máa pa kóyó kọ́ máa padà lẹ́yìn òun. because tọ́lá ní tá yóò bá ti láì nǹkan tó bá ń ṣe àlàmú lòdì là máa bọ́ sí o. kò fọ̀fọ̀ wọ́n máa ní kò tí ì mọ̀. fóònù dáadáa wọ́n máa ní kò pín tó. ó máa forí ṣe kó bọ́ọ̀rùn ṣe. kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n ti kọ̀ yìí sí ni. tọ́lá ní tá yóò bá ti láì nǹkan tó bá ń ṣe àlàmú lòdì là máa bọ́ sí. kò fọ̀fọ̀ wọ́n máa ní kò tí ì mọ̀. yes. fóònù dáadáa wọ́n máa ní kò pín tó. ó máa forí ṣe kó ó fọrùn ṣe kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n ti kọ̀ yìí sí ni. orí mi àfire ẹlẹ́dàá mi àfire o. ẹsẹ̀ wo bí olóṣù níyà káàkiri ìsìn. orí mi àfire ẹlẹ́dàá mi àfire. tí mo bá jí lówùrọ̀ kùtù Adori mi mo máa ní orí mi àfire. ẹ jọ̀wọ́ ẹyọ nílùú lẹ́lìn ìlú majority nìkan ló. gbogbo ẹlẹgbẹ́ lẹ́yìn yọ ẹgbẹ́ majority nìkan gbé o. àtúntì ìdè nìyẹn o. ó tún Tiri mọ́lẹ̀ ọmọ pàṣẹ òjọba. ọmọ Jíbọ́lá ó gbé Àlàbí. ìyọnu àná bí màá lè yó. àti dábòlì ẹgbà o. tí ò jìnnà sákéèké. tó súnmọ́ ìpájà pẹ́kípẹ́kí. tí bá ti dárúkọ ìpájà ó máa mú mi rántí èèyàn mi gan olólùfẹ́ mi kò ṣe ìyá ìpájà ayádìrán àdéhùn èjò kú kálẹ̀. àtúntì dé ẹyin tàdúgbò yìí. onílé àgbà ọ̀tún. onílé àgbà ọ̀tún ooo. onílé àgbà ọ̀tún àtúntì dé sábòlì ẹgbà o. onílé aláàfin àyà tó ti dé o. ẹ ti wájú ilé ẹ̀yin tẹ̀kùlé àti dé níhà o. real lunch ibẹ̀lá. welcome dance from South Africa. Nọ́ni àwọn ṣe é lè ní lọ́dọ̀ rí ajébórí entertainment.
Ajébórí entertainment adúpẹ́ lọ́wọ́ yìí alámúlẹ̀ ọ̀pọ̀ yẹn ṣe kan. àwọn náà sọ pé èrè ni àwọn náà sọ pé èrè ni ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ Tiri ìmọ̀lẹ̀ ò lábọ́lẹ̀ gbá tóra ti ṣe tó lóyọlé o a ti ṣe ti máa dán Tiri ìmọ̀lẹ̀ Ajébórí entertainment tó ṣe. àwọn náà wá sọ pé Ria entertainment àwọn méjèèjì ó náà má jọ gbéra wọn pọ̀ ọlọ́mọ ológo tó sàn lọ́wọ́lọ́wọ́ wọ́n sọ pé ó tún jọ́mọ̀ olólùfẹ́ wa Ajíbọ́lá proprietor Alabi Pasuma welcome guys o ẹ jẹ́ àmọ́kódé ẹ jẹ́ àjẹ́ká èèyàn kọ́ bára mú ìmọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ pé ibi náà ti máa gbádùn gbà welcome guys ẹ̀ o nọ́mbà jọ̀sọ̀ ọ̀pọ̀ nọ́mbà gbé nọ́mbà sọ pé kí Tiri lẹ́dá Ajébórí entertainment bá ń tọ́jú máa ń ṣábà nọ́mbà 1 àfúnni ló jẹ́ máa ó bẹ̀ aláàánú mẹ̀kúnnù Ria entertainment tó mọ̀ ṣe o èèyàn proprietor Alabi Pasuma òṣèré entertainment tó ṣe o. orí mi àbíre ẹlẹ́dàá mi àbíre. àkọ́kọ́ ni pé kọ́lọ̀ ń yà mí Jésù. èkejì ni pé orí mi gbà mí lọ́wọ́ ọ̀gbà sọ́ni lórí. lórí o. ẹ̀kẹta ni pé ẹ̀ṣà obìnrin sì níyà tí mo bá lọ tí mo bá bọ̀ jẹ́ kí n kó blessing lọ́nà. orí mi àbílẹ̀. orí wá ti ní ìjẹ́jú sí ó ti dàgbà mújọ́ ní bíkíbi ìyá ni àná pẹ̀lẹ́ lérè lóde. orí wá ti ní ìjẹ́jú sí ó ti dàgbà mújọ́ ní bíkíbi ìyá ni àná pẹ̀lẹ́ lérè lóde. orí wá ti ní ìjẹ́jú sí ó ti dàgbà mújọ́ ní bíkíbi ìyá ni àná pẹ̀lẹ́ lérè lóde. ọmọdé gbọ́dọ̀ ìdẹ́mújọ́ alàgbàgbà bẹ̀rẹ̀ mújọ́ wọn sọ́gbẹ́ yìí yàtọ̀ sílẹ̀ làmú ṣeré gan-an. àríyànjiyàn ọkọ̀ Pasuma ìgboro ni òfin dájọ́. àríyànjiyàn ọkọ̀ Pasuma ìgboro ni òfin ọlọ́run ló gbà fún mi ayọ́dẹ̀ tún fọwọ́ sí o.
àná gbèlè lérè lóde. Alọ́mọdé gbọ́ dìde mújò alàgbàgbọ́ bẹ̀rẹ̀ mújò wọn tó gbé ìyá gan tíra làmúṣẹ́rẹ́ gan. Ó ti di tẹ́tí sí, ó ti dàpọ̀ mújò níbikíbi àní, àná gbèlè lérè lóde. Ẹlẹ́bàárà bẹ̀lẹ̀ yìí tẹ́jẹ́ ti lẹ́dà. Àlùjọ náà ó pọ̀ ní ilẹ̀ yàtúrú. Sí àrẹ́gbẹ́sẹ̀ lọ́lọ́kọ̀ òjò kan. Lápẹ̀ mí ní tùpà kí àwọn òde máa jẹ. Mi ò ní sẹ́ méjì amúlùdùn sáni ni o. Àgbẹ̀ yín débẹ̀. Ẹ̀yin kan máa mọ̀ pẹ́ lá. Ẹlẹ́bàárà bẹ̀lẹ̀ yìí tẹ́. Èbà. Àlùjọ náà ó pọ̀ ní ilẹ̀ yàtúrú. Sí àrẹ́gbẹ́sẹ̀ lọ́lọ́kọ̀ òjò kan. Lápẹ̀ mí ní tùpà kí àwọn òde máa jẹ. Mi ò ní sẹ́ méjì amúlùdùn sáni ni o. Àgbẹ̀ yín débẹ̀ ẹ̀yin kan máa mọ̀ pẹ́ lọ́mọ. Ọgbọ́n la fi gbẹ́kù àyàdídí la fi gbẹ́jọ ọgbọ́n rẹ mo fi kọrin bàbá náà fi ó tó fi lóyún bẹ́ẹ̀. Ẹ má débi tí mo ti ń sòfin tótó. Yes. Àájẹ́lì lórí ìfọ̀kànlẹ̀ wa. Wàá kọ sára sẹ́mi àlàmú pé torí tó mú délé lọ tí ìsìnkúrú wa. Ọlọ́gbẹ́ tí rí mọ́ ẹ̀dá làmú ẹ. Ọmọ proprietor tó bá so. Àlàmọ́ ìmọ̀lẹ̀ ẹ̀. Sọ́jú kò tí Ìbàdàn. Méjì èkúrú ọ̀sí. Bàbá ti lẹ́pọ̀ níyàn ò ti ní mọ́ irun. Méjì èkúrú ọ̀sí. Bàbá ti lẹ́pọ̀ níyàn Ó ti di mọ́ọ̀mọ́ì. Ìwọ náà ló lè làpọ̀làgẹ́dẹ́. Àìsàn fún wọn tí kí ẹ lójú everybody o. Lásìkò ìtìrí lọ́dà ò máa láfiwé. If you ask Google nípa Tiri, àgbéjáde fún ẹ kò ní jọ pẹ́. Ẹ jọ̀ọ́. Ọlọ́gbẹ́ tí ní àgẹ́bàjọ́ ọmọ bá so. Ọmọ àlejò náà fújì. Àlàmọ́ Tiri mọ́lẹ̀ rẹ̀ o. Olúbàdàn fújì ńlá. Ọládàdì máa ń bí láyé ya. Ọmọ bá a sí kúrò pẹ́tọ́ Àlàbí o. Láti ìgbà tá a tún ti dé. Àtìgbà tá a ti dé o sínú Nàìjíríà padà o. Gbogbo ìgbà tí ì sí ilé o.
àwọn tèmi miss mi gidi gan. àwọn tèmi miss mi gidi gan. gbogbo ìgbà tí ìsínlé o ìgbà tí ń dẹ oyin mọ́lẹ̀ òògùn lé o. gbogbo ọ̀nà sọ pé ọmọ bá sọ ìjọba làbí ti dé Tiri lọ́nà ní Ìbàdàn Olúbàdàn nínú fújì tó ti dé o ọmọ bàbá ẹ̀yà làbíyá ṣé a tún ti ṣẹlẹ̀ ní ìgboro tún bá ti ṣẹlẹ̀ ní ìgboro o. àwọn tèmi sọ pé bí Tiri lẹ́dà ṣe dé o tí a ṣẹlẹ̀ náà nù o àlejò tún ṣẹlẹ̀ náà nù o ọ sọ pé pátí tún ti yá òde àríyá ti yá o. ara wọn tèmi tó sọ pé tí a tó ti ṣẹlẹ̀ ní gbòòrò nìyẹn gbogbo dé báyìí dé wọ́n ní bí wọ́n ṣe sílé bí wọ́n ṣe débi sẹ́rí ìmọ̀ọ́dún yóò tún ti bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n ló tún ti bẹ̀rẹ̀ náà nu bá ṣe gbọ́ pé Tiri lẹ́dà ti dé ìgboro tún máa mi nísẹ̀yìn ògùn ló. ọmọ Jíbọ́lá Brighton Alabi Pasuma aláwọ̀ ìmọ̀lẹ̀ fújì inú ó ti rí ìmọ̀lẹ̀ sọ́dọ̀ ògo tí wọ́n ajẹ́bórí promotion a tún ti bẹ̀rẹ̀ náà. ẹ̀yin tèmi lábàásí ọ̀ a tún ti bẹ̀rẹ̀ náà nù. ẹ̀yin tèmi nínú pàjá ìyá pàjá wa ti bẹ̀rẹ̀ náà nù. tó bá di 28 ọ̀dọ̀ yín la máa ti rí mọ́lẹ̀ ní pàjá o. a máa ṣeré ọ̀sán fẹlẹ́bì fáwọn bàbá olóyè ní pàjá a máa ṣeré ọ̀sán ẹ̀yin ta gégé la máa ti o a ti bẹ̀rẹ̀ náà nù. ẹ̀yin ti ṣẹ́rí a tún ti bẹ̀rẹ̀ náà nù. jẹ̀dí mi nùrù a ti bẹ̀rẹ̀ náà nù jẹ̀dí. Ole big brother kò yó. Ole big brother mi kò yó. Àjẹgbòrò kọ́lé, àjẹgbòrò tọmọ ní London, àjẹgbòrò lálàáfíà, lẹ́kùn kálẹ̀ kò yó. Àlàyé àtún ti bẹ̀rẹ̀ náà nù. Ẹ̀yin tí wá. Ẹ̀yin ti PFC Òjòkòrò Pasuma àgùnkálẹ̀ Ọbásanjọ́ wà bàbá gòkálẹ̀ bàmí a tún ti bẹ̀rẹ̀ náà nù a tún ti dé sí Nàìjíríà wọ́n ráyè yẹn gbà Ọbásanjọ́ wọ́n rí space àlàmú ọkàn dúró sí. 3 o'clock náà sọ ọmọ Brighton jí bára o
ọmọ bá a sí ìmọ̀lẹ̀ làgàtà 3 o'clock rẹ̀ o. ọmọ bá a sí ẹ̀ẹ́dẹ̀ làgàtà. méjì kúrò sí bàbá tí ilé pọ́ níyàwó ti ní. ìwọ náà lọ lè làgbàlá gẹ́gẹ́ àìsàn bí wọ́n ti kí àìlò jọ níbọ̀dì ara mú. lásìkò yìí Tiri lẹ́nà ò máa láyé ẹ̀. ọlọ́run ọba ló lẹ̀ elevation greater elevation lèmi fẹ́ lẹ́dà. ọlọ́run ọba ló lẹ̀ elevation greater elevation lèmi fẹ́ Tiri. ọlọ́run ọba ló lẹ̀ elevation greater elevation lèmi fẹ́ lẹ́dà. ọlọ́run ọba ló lẹ̀ elevation greater elevation lèmi fẹ́ Tiri o. agbẹ́gẹ́ lẹ́nu sẹ́mi bàbá o. sábọ̀ ń béèrè fún òkè tó tààrọ̀ pé wọ́n nílé gùn gbẹ́mí débẹ̀ o ìlà yẹ ọlọ́run o. ọlọ́run ọba ló lẹ̀ elevation greater elevation lèmi fẹ́ Tiri. ọ̀rọ̀ ló bá mọ gómòrò wa ikùn ló mẹ́kún wá bàbá èèyàn ṣàtẹ̀gùn kì í ṣe bí tèmi àlàmú agbọ́lágàdé o. èròǹgbà wa ní pé káwọn èèyàn lọ. à ń bẹ lọ́hùn pé kó jẹ̀kẹ́ mọ́kẹ́ o. sùpàlà náà kò kó ní ìsọ̀kalẹ̀ o. ṣèbè ọ̀kan ló bá rán sí wa oṣù pẹ́ni tó lọ́mọ bá rán kò fẹ́ kó rí ṣiṣẹ́. ọ̀rọ̀ ló bá mọ gómòrò wa ikùn ló mẹ́kún wá bàbá èèyàn ṣàtẹ̀gùn kì í ṣe bí tèmi àlàmú agbọ́lágàdé o. èròǹgbà wa à ń bẹ lọ́hùn pé kó jẹ̀kẹ́ mọ́kẹ́ o. sùpàlà náà kò kó ní ìsọ̀kalẹ̀ o. ẹ mọ̀ ṣèbè ọ̀kan ṣùgbọ́n ní tọ́lọ́wọ́ bá rán kò fẹ́ kó di ṣiṣẹ́. kò ní ṣe é ṣe bá o lọ́lọ́run bá túbọ̀ dára yọ o. ibi dára kan wò pé ká má ṣe dé bá o. ẹ mọ̀ ọ̀fẹ́ yìí nìkan ní kí wọ́n máa rí bá o. ṣé bíbẹ́ náà lọ́lọ́ ti padà fi wá hàn bóyá kò lè tó yẹn nìkan ò láyé o. kò ní ṣe é ṣe bá o lọ́lọ́run bá túbọ̀ dára. ibi dára kan wò pé ká má ṣe dé bá o. bẹ́ẹ̀ o àfẹ́yìn nìkan wọ́n máa rí bá o. ṣèbí bẹ́ẹ̀ náà lọ́lọ́ ti padà fi wá hàn bóyá kò lè tó ẹ̀rẹ́ nìkan ò láyé o. àwọn kan tó gbé wá dókè lání kó padà wá gbé wá ìyẹn ló fa wàhálà o. àdìlà nàbà 2000 tó fojú mọ́tò yẹn. pé kò ní ìṣẹ̀lẹ̀ bọ́rọ̀ yìí ó ní ilé wọ̀ lọ́mọ afárígà. àwọn kan tó gbé wá dókè lání kó padà wá gbé wá ìyẹn ló fa wàhálà o. àdìlà nàbà 2000 tó ojú bá tó yẹn pé kò ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wa. lọ́mọ afárígà. aláṣẹ ẹ̀rí entertainment olùgbàyè wọ́n fẹ́ jẹ́ bí máyé kan náà ló gbà fún mi o.
ó fẹ́ jẹ mí máa yẹ kan ló ló jà fún mi. Èdùmàrè sóhun ló jà fún mi o. Wọ́n bá ti kà mí máa wọ́n scores tó ti kà. Wọ́n dé gungun tó so mú àjà lóru o. Tí ò gbọ́dọ̀ jẹ́ ká fi. Ọkọ̀ tó gbé wọ́n dókè lání kó padà wá gbé wá. Ìyẹn ló bá wà rárá o. Rọ́bà fárígà. Alámọ̀tìrì ìmọ̀lẹ̀ o. Ìbànú bí ìmọ̀lẹ̀ sọ̀rọ̀ fún ọ. Ọmọ tọ́mọ́lá gbọ́ lẹ́nà àti yẹn. Tọ́ba sómi wàá jẹ́ ògò tí lójú fún mi ọlọ́sẹ̀. Débà gbọ́ ni mo ti ṣe oyún o. Tọ́mọ́lá gbọ́ lẹ́nà àti yẹn. Tọ́ba sómi máa jẹ́ ògò tí lójú fún mi ọlọ́sẹ̀. Ẹni oṣù mọ́ ti rí mọ́lẹ̀ ní aṣọ pàlàmú kéré. Ẹni oṣù mọ́ ti rí mọ́lẹ̀. Tó bá tún mọ́ ti rí mọ́lẹ̀ dáadáa. Wọ́n mọ̀ pé mo rọ́mù. Àtòrin tó dẹ́ ní advice tó bá tún wà ẹ̀ ṣe. Ọlọ́gbẹ́ akẹ́bàjẹ́ o. Òjò kòró yẹn náà. Òjò kòró. Ẹyin lè yan proprietor Alabi Pasuma. Wọ́n náà wọ ọmọ Pasuma Alabi nìyẹn Alamu nìyẹn o. Wọ́n náà wọ ọmọ proprietor Alabi Pasuma. Àkókò Paso ni ó pè àkókò. Ulé akíbo Paso. Maule. Shama. Pasuma fans club. Gbogbo tábùlì ẹgbà ìmọ̀ṣẹ́. Shama Pasuma fans club. Lábùlì ẹgbà o. Bàbá ń tọ́jú Ọbásanjọ́ ọ̀gá. Ẹ̀yin lè yan proprietor Alabi o. Olùyàkí ń Paso o. Olùyàkí ń Paso. Ọbásanjọ́ ọpẹ́ fọlọ́run Alámúàdé o. Ó ṣe jẹ́ ọpẹ́ o. Ni wọ́n fi máa ń gba ẹ̀bùn orin Alabi. Ìgbà tí wọ́n náà tún ṣèbó lẹ́nu. Àkókò. Ọbásanjọ́ àbọ̀mọ̀ ìpamọ́ lọ́hùn kì í jẹ́ wa o. Ọgbẹ́ ló bẹ̀rẹ̀ ló sọ pé kìlẹ̀ wá mú ẹ. Ọbásanjọ́ ọpẹ́ fọlọ́run Alámúàdé o. Ó ṣe jẹ́ ọpẹ́. Ni wọ́n fi máa ń gba ẹ̀bùn orin ká kókó. Ìgbà tí wọ́n náà tún ṣèbó lẹ́nu. Wọ́n yín lọ́mọ. Ọgbẹ́ ló bẹ̀rẹ̀ ló sọ pé kí lè máa bọ́ wá. Àkókò dúdú lolúwa.
Lagos State Pasuma Fans Club. Also pé August 31st. Oh. August 31st. Dáàdì mi Paso. Ọ̀nà máa ṣeré PFC. Ọlọ́run má gbé gbogbo wa lókù. Ọlọ́run kó dẹ́mi gbogbo wa sí. NTV8. Àjọ máa wà níbẹ̀ ní o. Àjọ máa wà níbẹ̀ ní o. Ríà dúdú lọ́lúwa. Ajẹ́borí gbogbo lọ́lúwa. Àmọ́ sáà. Àkókò máa ń tọ́jú Ọbásanjọ́ gbogbo 31st of August NTV8 ìyá àgbàjà àjọmọ́ wà níbẹ̀ ní ìjọ ẹni ìyá àgbàjà ẹ̀gbọ́n lẹ́mí èyòṣó ẹ̀gbọ́n tẹ́lẹ̀ bí ẹ̀mọ́ ṣe o. Ẹ bá tọ́jú president gbogbo lé àìmásìkò lukumọ́nù ọ̀gá lukumọ́nù àmásìkò àmọ́ sáà ojú ọ̀run funfun náà. Àkókò tó yọ pé kò sáàyè nínú ayé ṣé mo rí kò sáàyè o nínú ayé ìwọ ló máa jà fàyè nínú ayé káyọ̀ máa lọ ilé ẹ̀ kó nu ayé pátápátá yes kò sáàyè o káyọ̀ máa lọ ilé ẹ̀ kó nu ayé. Ọbásanjọ́ owó epo náà. Mo tún kí Ṣámà gbogbo Pasuma Fans Club lábòlé ẹgbà o. Èèyàn ta kí èèmù o. Àkókò ni wọ́n pè é o Paso. Kàpítà A àlùbárí ìka ẹ̀yà. Ẹjọ́ jọ àlùbárí ká mi ò ṣe kàn púpọ̀. Káríkàpítàgé kò sáàyè nínú ayé ríà lunch kò sáàyè o nínú ayé ìwọ ló má jà báyìí nínú ayé káyọ̀ máa lọ ilé ẹ̀ kó nu ayé ìjẹ́borí o o gbọ́dọ̀ wá ní ìwọ ló má jà báyìí. Ìyá àgbàjà káyé máa lọ ilé ẹ̀. Ẹgbọ́n náà kí la lè fi jà fàyè nínú ayé o, àdúrà ló lè ṣe. Màmá àgbàjà àdúrà ló lè ṣe o. Aláṣẹ rí àdúrà ló lè ṣe. Jẹ́bọ̀rẹ́ àdúrà ló lè ṣe o. Ẹ bá ń tọ́jú alájà Àbíkẹ́ ó kájọ́ làgọ́ṣọ́. Ẹ bá ń tọ́jú alájà kájọ́ làbí ọmọ ṣe ìyẹgbẹ́ wọ́dúà Àbíkẹ́ ó kájọ́ làkájọ́ ló kájọ́ lówó orí ìmọ̀lẹ̀ aláàbọ̀lágbára ńlá. Ìyẹgbẹ́ wa gbogbo àlàmàlà làmàló. Kájọ́là alájà kájọ́là gbogbo àlàmàlà
gbogbo àlà màlà o. Gbogbo àlà màlà. Rẹ̀mí ẹni bá kó kalẹ̀ o. Olè ẹni bá mi rẹ̀mí. Ẹ̀gbọ́n Tọ́lá ṣe náà nù okú kalẹ̀ ẹ̀yẹ níbà o. Ọmọ sí ẹni bá rẹ̀mí o. Olè kú kalẹ̀ ẹ̀yẹ níbà o. Ẹ̀gbọ́n Tọ́lá ṣe lẹ́kú kalẹ̀ mọ̀ọ́dẹ ṣe níbà. Ọlọ́gbọ́n mọ́ ó lè sọ̀rọ̀ Gbẹ̀ngà máa ló ń sẹ́ kàpítà jí. Gbẹ̀ngà máa ló ń sẹ́ kàpítà jí. Àlàyé mi ò bá máa. Number one ní gàgà pé mo mọ ilé mi mo ti sórí rẹ̀. Sáyìn ìdìbò wọ́n lè sábọ́ngàn. Ẹ bá mi kejì ọmọdé sọ̀rọ̀ àyálò. Àwọn dábàá tí ọ̀la. Àbàtí ọ̀la. Jẹ̀bi, àbàtí ọ̀la, àbàtí ọ̀la kéde. Ó yá o fẹ́ jẹ kùkù, o fẹ́ jẹ sàkì, gbogbo tó dà o, lọ sábàtí ọ̀la kéde. Àbàtí ọ̀la, kòyò àbàtí ọ̀la. Àbàtí ọ̀la, àbàtí ọ̀la. Ó fẹ́ jẹ kùfù, ó fẹ́ jẹ sàkì, gbogbo tó dà o, lọ sábà tí ọ̀la. Igi ńlá, bàbá Ramadan wà ní Tiri ìmọ̀lẹ́. Bàbá ní Tiri ìmọ̀lẹ́. Ó lẹ́nu ròyìn jẹ̀dí o. Lẹ́nu rù o, àwòyé jẹ̀dí. Jẹ̀dí náà nù o lábàtí o. Gbogbo múta jẹ́rọ ìwọ̀n jẹ́ o. Àwọn tàbá tí o. Àwọn ti kí ńlá bàbá Ramadan ìwọ̀n ṣe. Èèyàn tó rà bẹ́ẹ̀ bọ̀ ìwọ̀n ṣe. Gbogbo wọn wá sọ pé ó Tiri ìmọ̀lẹ́. Àwọn bíi jẹ̀dí mi nù wá.
ó tún kù kálẹ̀ yọ níbà ẹ̀gbọ́n tọ́lá ṣe lé epo kókó kálẹ̀ o elisabata kó kálẹ̀ jaago mọ́lúwà gbogbo fàgbà yìí ní wọ́n pè wọ́n ṣòfò dúpẹ́ èèyàn bàbá já olórí ọ̀dọ́ làbúlé ẹ̀gbá o bàbá já kó kálẹ̀ lọ́dọ̀ ìmẹ̀ṣọ́ àwọn kò yí òṣòmọ̀ṣe ẹ tọ́jú gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ owó bàbá dára gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ kó kálẹ̀ ò kárẹ̀ o bàbá dára gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ò mú kẹ́ ọ́. kò lẹ́rẹ̀ mí ẹ̀ níbà kó kálẹ̀ o ẹ̀gbọ́n tó lọ ṣe lé epo mọ̀ ṣe o èèyàn rí àwọn ṣe o èèyàn rí entertainment mọ̀ ṣe o adúdínkù kálẹ̀ mọ̀ ṣe èèyàn rí entertainment àwọn tó bá sọ jọ ẹ tọ́jú òjò kọ̀ọ̀rọ̀ wọn bọ́lágì mú bá ń so ẹ tọ́jú Sudan lábúlé Ẹ̀gbá national shower ẹ bá kí Sudan lábúlé Ẹ̀gbá o kó kálẹ̀ mọ̀ ṣe o. alájà Sakira ètò ṣẹ́ka ọmọkẹ́ lẹ́jẹ̀ǹsì Sakira o national woman leader gbogbo PFC ìyá pàjá àlèmí pé wọ́n jẹ́ǹtì lẹ́jẹ̀ǹsì lọ́dọ̀ òní oṣù. jẹ́ǹtì ẹ̀gúngálẹ̀ ẹ̀ o. aláìmí gúgálẹ̀ mọ̀ ṣe number 1 Real Entertainment ẹ bá ń tọ́jú ajẹ́bórí entertainment tó mọ̀ ṣe CEO olùgbà ikú kálẹ̀ mọ̀ ṣe èyí ajẹ́bórí promotion lọ́dọ̀ mi ò ṣe ajẹ́bórí entertainment ẹ bá ń tọ́jú ṣe fàrẹ̀mọ́rẹ́gbọ̀ wá ẹ tọ́jú MC kòyókòyó àwọn gunners àwọn quality ní gbogbo wọn o okùn kálẹ̀ rí entertainment tó ṣe o ẹni òsùn mọ́ ti rí mọ́lẹ̀. tó bá tún bá ti rí ìmọ̀lẹ̀ gidi gan ó mọ̀ mo máa fún ẹ lálejò àtòrin àti borí tó máa tún wà ẹ́ ṣe ya. ó yá àti borí sọ pé ìyá ò lè jẹ́ ọmọ tó bá lè ṣiṣẹ́ o. ìyá ò lè jẹ́ ọmọ tó bá lè ṣiṣẹ́ o. ẹni bá jẹjẹ ní ìbáná fi lọ rẹmi rẹmi rẹmi. ọlọ́pẹ́ tí rí mọ́lẹ̀ mi ṣe rẹmi ẹni bá yóò ṣe ta o. wọ́ọ̀sì. ó jẹ́ rẹ̀ bí ẹni bàbí ẹ̀gbọ́n tọ́lá ṣe lè bó ṣe o. Rẹ̀mí ò ní bá ẹ̀kọ́ ṣe ọ̀dà point of correction Rẹ̀mí ò ní bá ẹ̀kọ́ o. Rẹ̀mí ò ní bá ẹ̀kọ́ ṣe
oníbàákùn rẹ̀mí rẹ̀mí oníbàákùn ṣeun bá tọ́jú bàbá láyé o nọ́mbà wá mi o oníbàákùn bàbá o tọ́jú oníbàákùn bàbá o bá tọ́jú kábíyèsí oníbàákùn bàbá o. Chinedu kọ̀mpútà kúkalẹ̀ èèyàn ìwà Chinedu kọ̀mpútà o ẹ̀jẹ̀ rí àgangan ẹ̀yin lẹ̀jẹ̀ rí ẹ̀jẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ kò lẹ́rẹ̀ bí o oníbàárà mi o oníbàárà mi o oníbàárà mi o. Ṣé orí wa náà béèrè? Ojú oníbàárà mi o, oníbàárà mi ẹ̀yin o. Ó máa tó kú kálẹ̀ yóò níbà. Olára mi ní wọ́n pẹ̀ yóò ní bá àkójọ. Wo lélelélé o. Olága níbà o rẹ̀ mi o. Koyo àyàmọ́ tẹ̀mí dárí lọ́kẹ̀ ló ti wà. Ọmọ abínibí òòyà ó yàtọ̀ sábọ̀ ògójó wọn dáadáa. Ilẹ̀ ó ṣe gbogbo ṣìyálà ṣe. Oníbà Koyo àyàmọ́ tí wọ́n tọ́rí lọ́kẹ̀ ló ti wà. Ṣẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ ó máa bí ní ìdí òòyà ó yàtọ̀ sábọ̀ òkòjọ́ wọn kúló. Ìbílẹ̀ ẹ̀bẹ̀